Yes. Ọ̀rọ̀ kàyéfì lórí n tó ń lọ lórí n tó jọ kan èmi àti yín tí gbogbo yín mọ̀ sí ẹ gbọ́ tí gbogbo yín pátá tẹ́ ẹ mọ̀ sí mo kí wa bàbá mi àrólé 1010 kábíyèsí ọ̀gá mi buate ọ̀gá tiwa àrólé bàbá 1010 ẹ jọ̀ọ́ ẹ bá mi follow wọn ẹ bá mi subscribe sí YouTube wọn. Wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí ó mú ọgbọ́n wá, wọ́n máa ń sọ ọ̀rọ̀ tó ní làákàyè, àwọn òdẹ̀ kí ń rí nǹkan tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ kẹ́ má bà nínú program wọn. Wọn kì í fi igbá kan bọ̀ kan nínú lọ́dọ̀ títí wọn. Ẹ bá mi máa wo program wọn dáadáa. Bẹ́ẹ̀ náà ni Ọláyọmí Kóìkì ọ̀gá mi ẹ mọ̀ pé kànáà làwọn náà ẹ tún bá mi follow wọn bẹ́ẹ̀ gbogbo àwọn tó kù náà tó jẹ́ mídíà. Ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹnìkan kí n tó lọ síwájú, orúkọ mi náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo fa àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn nílé lóko. Mo fi Sunday ọmọ adeyemo Igboho ṣà ọmọ aládìkún ọmọ ládéládé ládé ọmọ ládé gẹ̀ẹ́sì aláàfin ládé adé aládìkún lágbà fáláàfin Ọ̀yọ́. Mo fi kí gbogbo yín pátápátá nílé lóko àti gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá mi Emeritus grandpa bàbá mi Professor Banji Akíntóyè, mo kí wọn kí àgbà wọn túbọ̀ dalẹ̀ pẹ̀lú àlàáfíà. Gbogbo tó ń jà rìnrìn Yorùbá ẹ rí i pé mo sọ kankan jáde lánàá. Yorùbá mo fẹ́ kí ẹ jẹ́ ká farabalẹ̀ kí a fọwọ́ lẹ́rán pé bo là ń lọ gangan, torí wípé ọmọ Adéyẹmọ kò fìgbà kan sọ pé òun ò ṣe mọ́. Bẹ́ẹ̀ ni bàbá mi ẹ ṣé gan. Kò sọ pé òun ò ṣe mọ́ ọmọ Adéyẹmọ pẹ̀lú iṣẹ́ takuntakun tó ti ṣe from beginning. Onígbìyànjú bíi títí ẹ̀, kò sẹ́ni tí ó gbìyànjú ní aspect òǹkálùkù tí Ọlọ́run fi rán. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ lẹ́fẹ́ gbọ́ kó sọ̀rọ̀, tó bá ti sọ̀rọ̀ ẹyọ kan ẹ mú sí méjì mẹ́ta ẹ gbé dání ẹ dì mú. Mistake ẹnu ẹ̀ lẹ́ máa ń sọ, àbí ọ̀rọ̀ tó bá ṣe pé ó fẹ́ kù díẹ̀ káàtó òun lẹ́ máa ń sọ. Kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe lè sọ̀rọ̀ láyé tí orí ò ní mì. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà Ọlọ́run á fún un ní làákàyè, ó fún un lọ́gbọ́n, ó fún un lóye. Ó bá gbà ṣe, ó bọ́ ọmọdé ṣe, ó fi gbogbo ara ẹ̀ lẹ̀ bí ẹni tí ò ní. Ìgbòho ṣà ṣe takuntakun tí ọ̀pọ̀lọpọ̀ ò bá ṣe ẹ̀rí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo rí tí bàbá mi ọmọ Adéyẹmọ ṣe dáadáa, torí pé mi ò fìgbà kan fi wọ́n sílẹ̀ páǹjáde nígbà náà. Even tí àwọn èèyàn bá fẹ́ já wà kan sílẹ̀, irọ́ o. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà bàbá mi Sunday ọmọ Adéyẹmọ àti ọmọ Emir Àṣekúnlówó wọ́n ní kìí ṣe bíi tàlùkà. Irọ́ o, ìtàlùkà lè ṣe sẹ́yìn lè ṣe ni wọ́n á fi mí sí àyè tó yẹ kí n wà, torí pé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ọmọ Adéyẹmọ ti fojú wí náà, ó ti fojú wí nǹkan oríṣiríṣi lórí ọmọ Yorùbá náà ni. Ó ti wá di pé ọ̀rọ̀ ẹnu ẹ̀ lẹ́ ń sọ, ṣé kò yé yín ni? Torí pé mo sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí mo sọ lánàá, mo ní ẹjá pé wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ ká rọ́nà lọ. Sí Yorùbá yẹn ò yé yín dáadáa ni. Yorùbá tí mo sọ nínú ọ̀rọ̀ yẹn, èèyàn nídìí ìyá tó bí lọ́mọ.
bẹ́ẹ̀ ni bàbá mi ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá bàbá àrólé tẹ́ntẹ́n. ọ̀rọ̀ yìí tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa wípé ọmọ Adéyẹmọ ti ṣiṣẹ́ takuntakun, ó ti gbìyànjú. bàbá nígbà tí mo sọ̀rọ̀ yẹn lánàá kò lè yí àwọn èèyàn torí bí òwe lèmi máa ń lùlù àgídìgbò. gbogbo ọ̀rọ̀ mi ó máa ń ránṣẹ́, ó máa ń rán ní bó ṣe máa ń lọ. láwọn ọ̀rọ̀ tẹ́ máa rí pé tí mo bá sọ bí ọ̀rọ̀ wípé báwo máa ṣe mú báwo máa ṣe gbélẹ̀ níwájú ẹ̀yin àgbàlagbà, torí wípé tí ẹ bá farabalẹ̀ wò ó dáadáa ẹ rí wípé ọ̀rọ̀ yìí àdògán ó wà níbi tó wà àwọn àti rìlíìsì òkú wọn. àfáà tó jẹ́ ẹ̀gbọ́n wọn àti rìlíìsì òkú wọn. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì náà. Chief Sunday Igboho dá òkú ìyá wọn dúró torí ọjọ́ èní ni. àwọn tó wà nídìí kinní yìí alágbára ni wọ́n. kí náà fẹ́ bú wọn fún, kí náà ní bá wọn ṣe fún láti lè fún wọn láyè ṣebí torí ọmọ Yorùbá náà ṣe wà lẹ́yìn odi. ṣe báwa Yorùbá yìí náà láṣẹ tánà dídé pé wọ́n fi wà níbi tí wọ́n wà, wọ́n tún wá jáde tán wọ́n gbé ńbágò kúrò lórí wọn. ṣé ìbànújẹ́ yín ni àbí dùnnú yín ni pé kọ́mọ Adéyẹmọ kó má wálé mọ́? kọ́mọ Adéyẹmọ kó má padà wálé mọ́ láti wá gba òkú àdògán àbí àfà àbí kó wá sin òkú ìyá ẹ̀. irú ròrí wo ni ọ̀pọ̀lọpọ̀ àwa tó jẹ́ pé àrònú jinlẹ̀ irú ròrí wo là ń wò tó fi jẹ́ pé ọ̀rọ̀ wa ń jáde bẹ́ẹ̀ náà ń fọ́kọ mọ́yọ̀ Kóìkí ọmọ Adéyẹmọ ti da Kóìkí nù, ó ti gbé lẹ́ẹ̀kì ṣe spokesman mọ́ kìí ṣe gbá kan gbogbo ẹ̀ ó ti da Kóìkí ni. ẹ ṣàfẹ́ wá àmúlùmálà ẹ fẹ́ gba gbogbo ẹ̀ pọ̀, gbogbo àwọn nǹkan yìí kí ló dé tẹ́ ẹ̀ wá sí kẹ́ ẹ jòkó kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ rorí pé bo là ń lọ. ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàn máa rí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ ń da gbogbo ẹ̀rú ẹ̀ ń ṣe nǹkan oríṣiríṣi tó wù yín, ẹ kàn ń gbé bó ṣe wù yín kí lẹ fẹ́ ṣe. torí gbogbo àwọn nǹkan yìí tí mo rí pé ẹ̀ ń ṣe yìí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. ẹ wá ìlọsíwájú fún orílẹ̀-èdè, ẹ wá ìlọsíwájú báwo la ṣe fẹ́ bọ́ lókù olóko ẹrú. ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ti wá di ìlú tí ẹ̀ ń gba ìlú tẹ́ ẹ̀ ń jó tẹ́ ẹ̀ ń pariwo. ṣé kí ọmọ Adéyẹmọ má wá sílé mọ́ òun ló máa dùn mọ́ inú ni àbí kó lè wálé padà? àbí ọgbọ́n wo lẹ lérò pé ó lè dá tó máa fi rójú orere àwọn ìjọba láti rí pé ká lè tẹ̀síwájú nínú ìrìn àjò? Ọlọ́run ọba lọba tó ní dédé. bẹ́ẹ̀ ni bàbá mi, ọgbọ́n ló gbà ṣe rí gbogbo àwọn tó wà lórí ipò yìí tí wọ́n jẹ́ Yorùbá, gbogbo wọn la nídìí, gbogbo wọn la nídìí nínú ìrìn àjò yìí. a lè dá ṣe. àwọn kan ló máa wà lẹ́yìn orò tó rò fi ń ké ó gbọgbọ́n àti bá a débẹ̀. tí ẹ bá ṣe pé àwọn tó fa àfàsẹ́yìn yẹn nígbà yẹn wá ni kò ní rí báyìí, kò ní rí báyìí. torí tẹ́ ẹ bá lo pílánì kan ẹ tún máa lò kejì ní nígbà tó bá yẹ pé yóò wọ́ọ̀kì mọ́. gbogbo nǹkan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run ọba tó wà pẹ̀lú wa kò fi wá sílẹ̀. ìrìn àjò tá à ń rìn kò fi wá sílẹ̀, tí mo mọ̀ dájú pé Ọlọ́run ọba yìí ó máa gbà fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. ìbá dáa kẹ́ ẹ jẹ́ ká jọ ronú dáadáa, kẹ́ ẹ jẹ́ ká jọ rò ó wípé
ntọ́mọ Adéyẹmọ ń ṣe ó yé mo dẹ̀ mọ̀ pé kò kí tún dá nǹkan ṣe ọmọ Adéyẹmọ náà tún máa ń gba ìmọ̀ràn nínú ìmọ̀ràn tó bá gbà á jọ á fi kún tó ní nílẹ̀ á yọ síra wọn á sọ ọ́ dodidi kó tó sọ síta á dẹ̀ mọ̀ pé kóhun tó sọ ọ̀rọ̀ yìí síta kò sí kóhun má rí èébú ń bẹ̀ mo ní kẹ́ ẹ rò dáadáa pé tí ò bá nídìí obìnrin ò jẹ́ kó mólù torí pé ìyá kú lórí ìrìn àjò tó wà yìí kíyà tó kú àwọn èèyàn tó kú tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n kú sórí struggle yìí lọ. torí pé nǹkan tí mo rí pé Ìgbòho ṣe ó yé mo mọ̀ pé tí wọ́n bá padà sílé mo mọ̀ pé àwọn bàbá yìí ó likely níwọ̀n ìgbà tá a bá sọ̀rọ̀ pẹ̀lú àwọn àgbààgbà kí wọ́n gbọ́ sí wa lẹ́nu torí tá a bá wo tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ káàkiri a máa mọ̀ wípé àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àbí kọ́lọ́run ọba kókó wa yọ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá káre okú ọmọ ṣe àyìn ẹ́ á gbé ẹ ga torí pé Ọlọ́run ọba ló fi ẹ́ síbẹ̀ lénìí tí mo tún gbàdúrà kó fi ẹ́ síbẹ̀ lọ́la kó fi ẹ́ síbẹ̀ lọ́jọ́ gbogbo títí àsìkò títí ẹ gbogbo àwọn tó ṣe lánàá wọ́n yìí tún wà ń bẹ̀ lénìí táwọn kan ò tí kú ò ń bẹ̀ dèní àwọn kan tó ṣe lánàá ti lọ àwọn kan tó wà ń bẹ̀ tí wọ́n ṣe lánàá tí wọ́n yìí tún rọ́jú èní mi ìbẹ́ lọ́hùn kí gbogbo wọn kú mo fẹ́ kí wọ́n rí ọjọ́ ìgbà tẹ́lẹ́dùmarè máa gbé wa sípò ńlá ipò ẹ̀yẹ ẹ jẹ́ ká ṣọ́ra lórí ìsọkúsọ lórí ọmọ Adéyẹmọ ẹ jẹ́ ká ṣọ́ra gbogbo ẹ̀yin ọlọ́tẹ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ pé tẹ́ ń dúró dè náà lélẹ́yìí ẹ múra sí i torí pé kò yé yín tó bá yé yín dáadáa ni tó jẹ́ pé ẹjọ́ ọmọ Yorùbá òye kí ọmọ Adéyẹmọ tó jáde padà pé wọ́n tó sọ̀rọ̀ ẹ̀rí pàwọ́ àti sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tá a sọ lórí ọ̀rọ̀ yìí òye làwa fi wò ó pé kí nǹkan tí bàbá yìí fi ṣe báyìí tó fi ṣe báyìí kí ló lè wà behind báwo ló ṣe lè ṣe torí a mọ̀ nǹkan tó wà nínú nǹkan ẹ̀yin ò ronú débẹ̀ bọ̀jú pé kẹ́ẹ̀kan ṣàdédé bọ́ta àbí bóyá ẹ wà ń bẹ̀ àbí kó jẹ́ pẹ́yìn náà ẹ fẹ́ sọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì la tún máa gbọ́ lénìí sọ́la lẹ́nu àwọn ọ̀tá lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ wọ́n á ní táwọn wí ti dé gbogbo ẹ̀ ni mo sọ torí gbogbo tí wọ́n ti ń sọ bọ̀ tá à ń gbọ́nú àwọn voice note tí wọ́n gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ pé bóyá bó ṣe máa rí leléyìí mo fi sọ fún yín pé ìyá olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tí wọ́n bá yìí ń bẹ láyé ni tí wọn ò kú ni ọ̀tọ̀ ní bó bá ṣe tún máa jẹ́ wọ ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ìgbà tí wọn ò rókò àdùngán tí wọn ò rí ìgbà fáwọn ẹbí wọn tí wọn ò ṣe bó ṣe kí wọ́n ṣe tí wọn ò rí òkú àfà tí wọn ò rí ṣe bí ó ṣe kí wọ́n ṣe tọmọ tó kú lọ́jọ́ ta náà wà ń bẹ̀ ǹjẹ́ kí náà ṣe sí i báwo náà ṣe fẹ́ gbà á gbogbo àwọn nǹkan yìí ló yẹ ká gbé ṣé kí wọ́n kàn gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ọba ti dá ọmọ Yorùbá láre ó ti dá Sunday Igboho láre nílẹ̀ Yorùbá àbí nínú Nàìjíríà gbogbo wọn mọ̀ pé ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàwọn jẹ̀bi ju pé wọ́n pèpè fún ààbò àti fún orílẹ̀-èdè nítòótọ́ torí wípé ìgbà tí ààbò bá ti sí tí wọ́n pariwo tíjọba ò ṣe kankan kò ju pé kó kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ lọ ǹjẹ́ sí ẹni tí wọ́n ń pèpè fún nígbà yẹn ǹjẹ́ sọ wá stop dè ní torí gbogbo ìgbà tó ọmọ Adéyẹmọ tó fi di pé wọ́n bí lé àwọn aráabí kúrò níbi tí wọ́n ti ń pààyàn tí wọ́n ti ń ṣe gbá tán jíyàn gbé ǹjẹ́ sí ẹ gbọ́ wàhálà kankan mọ́ nígbà yẹn fódìdí ọdún méjì látìgbà yẹn wọ́n mà tún ti padà wọ́n mà tún ti ṣe kíní látìgbà tí wọ́n ti di kíní báyìí wọ́n ti ń ṣe tó wù wọ́n gbogbo láti ẹ̀yẹn worst
gbogbo títí wọnú yẹ yìí ẹ wo tó ṣẹlẹ̀, ẹ wo ọba jínigbé ṣe ń lọ sí sínú orílẹ̀-èdè náà la wà yìí tí wọ́n ń pè Nàìjíríà. But kò sí ní tá a fẹ́ ṣe, ìjọba Nàìjíríà lágbára débi pé àfi kí Ọlọ́run ọba kó gbà wá lọ́wọ́ wọn, àfi kí Ọlọ́run ọba kó yọ wá kúrò nínú aburú Nàìjíríà, kó fún wa lórílẹ̀-èdè tiwa. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tó jẹ́ pé ibi tẹ́yin ronú sí lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ jókòó jẹ́, ẹ sọnù kẹ́ má bàa sọnù, torí pé gbogbo nǹkan ló gbọ́ ọpọlọ ó dẹ̀ gba làákàyè. kọ́lọ́hún ọba kó fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa. ẹ tí ẹ̀rọ ta wá tí a ti lùsì nǹkan, ẹ̀rọ tí ẹ̀yin náà tẹ́ ti lùsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà, torí gbogbo àmọ́ ń sọ nísìnyí wípé èmi náà ti wà nínú ìnira apá kan nínú Nàìjíríà tó jẹ́ wípé ìdáàbòbò ibi tí màá forí pamọ́ sí ó ti mẹ́hẹ̀ lọ́wọ́ tí mo wà yìí. At any time nǹkan lè ṣẹlẹ̀, ṣé kí wọ́n máa rìn nígboro pẹ̀lú àwọn ọmọ, ṣé máa wù mí bẹ́ẹ̀? Torí ẹ̀ mo ṣe ní kẹjọ ẹ má fi ilẹ̀ báyìí torí ká lè gbà á. Kò sí owó, kò sí kankan, àbí bóyá láti fi sọ pé bóyá mo fẹ́ wà níbì kan, mo fẹ́ rẹ́ǹtì bòmíì, kò sí ìrànlọ́wọ́. ẹ jọ̀ọ́ ẹ ro tiwa. Mo kí Mr. Alhaji Ibrahim, mo kí yín. ẹ ro títí wa, ẹ rò mọ́ ti yín wípé torílẹ̀-èdè bá dúró, ẹ wo gbogbo sufferness tó kálukú ti suffer, ẹ wo gbogbo dúkìá tá a ti lose. ẹ má jẹ́ kí ìyàwó mi di ìyàwó ìyàwó, ẹ má jẹ́ kó ọmọ mi dọmọ ọlọ́mọ torí pé ilé mi gan ọ̀rọ̀ gbọ́n mọ́. ká tó wá sọ pé ibi tí mo fẹ́ máa gbé tán bá wọlé mọ́ mi lórí tán. ṣé bí inú struggle yìí ni gbogbo dúkìá lọ sí? torí ẹ̀ mo ṣe máa ń dúró pé orí Yorùbá nation náà ni màá kú lé lórí, òun ni màá dúró lé lórí. kọ́lọ́hún ọba kó gbà fún wa kí n dẹ̀ wàánu àwọn tó jẹ́ pé wọ́n jọ máa gbé àsíá sókè. mi ì nídìí ipò kankan, mi ì nídìí anything kankan, tèmi ni pé bí Yorùbá bó ṣe máa bọ́ sí orílẹ̀-èdè Yorùbá bó ṣe máa jẹ́ gbígbà, àtìlẹ̀ mi nìyẹn. but gbogbo nǹkan náà ló ti ń wíìkì èmi náà dáhùn. kọ́lọ́hún ọba kó fi ìṣú ẹ̀ kó ṣàánú, kọ́lọ́hún ọba kó ti aláàánú èèyàn tó ju gba èrò lọ kó ràn sí èmi náà láti gbé mi dìde padà. mo mọ̀ pé èèyàn kan ó lè ṣe é láì ní bojú ẹ̀yìn, láì ní mọ ìnira pé mo yọ kú òun gọ́tà tó wà léni padà, mo tún fẹ́ sọ ẹ́ sínú mọ́lẹ̀, mo fẹ́ sọ ẹ́ sínú re, torí mo mọ sufferness tẹ́yìn náà rí láti rí 1 naira. mo mọ̀ àti rí òyìnbí, torí ẹ̀ ló ṣe ń pa mí lẹ́kún pé àkẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè wa bọ́ sí i, even kí n má wà ní kankan mọ́, kórílẹ̀-èdè yìí bá bọ́ sí, mo mọ̀ pé á rọrùn. ó lè pẹ́ pé bóyá láàrin ọdún méjì kó tó di pé a balance dáadáa, but màá yìí mọ̀ pé a ti wà nínú orílẹ̀-èdè tiwa. bọ́ gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó jẹ́ kó ṣe pàtàkì fún mi láti rí i pé ká gba orílẹ̀-èdè wa, ká wà nínú orílẹ̀-èdè Yorùbá, kí ìjìyà, kí wàhálà tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà kó má ṣe ṣẹlẹ̀, láti ṣe àtúntò dáadáa ní orílẹ̀-èdè yìí. gbogbo àwọn nǹkan yìí òun ló ṣe pàtàkì fún wa jù. torí ẹ̀ tí mo bá ronú wà pa mí lẹ́kún, mi ò lè sunlé torí wàhálà lé.
mo mọ bí mo ṣe ń yí tí mo ń lọ sọ́tún. Ẹjọ́ níbo mo fẹ́ da gbogbo ọmọ sí àbí kí ẹlòmíì gba ìyàwó torí mo ti mọ àwọn ọ̀rẹ́ mi tí ìyàwó ti fi wọ́n lẹ̀ lọ. Ṣé kí tèmi náà rí bẹ́ẹ̀? Kásẹ̀ dúpẹ́ kó tí ń dúró tì mí bọ̀ láti 2019 lórí struggle. Torí ẹ̀ dúró tì mí pé kí n máa ṣe kó wá jẹ́sìn lọ ẹ̀. Ìwà fẹ́ dé nígbà tí ò sí tí gbogbo ẹ̀ ti jà lóra wọn tí ò sí kankan mọ́. Àmọ́ ẹ jẹ́ kí gbogbo wa dì lótìtọ́ torí gbogbo ẹni tó bá fara dì í tó fara jìn ó dandan kó kó èrè ẹ̀. Àwọn ẹni tó jẹ́ pé wọ́n sí ẹ̀sìn kankan tó wà àmọ́ bí tí wọ́n wà lénìí ẹnìkan tó ju igba èèyàn lọ àmọ́ bó ṣe ràn wọ́n lọ́wọ́ láti gbé wọn sókè. Ọ̀pọ̀lọpọ̀ lórí àwọn ẹni tó jẹ́ kó fẹnu já wáyà bí àwọn ẹ má jẹ́ ń dárúkọ wọn níbo náà wà lénìí wọn sí Nàìjíríà. But we suffer a lot for this struggle. We sweat, we cry, with pains. Nínú gbófọ́dún kan, táàrí ìyàwó. Láti káàkiri torí ká lè dáàbò bo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ṣé orílẹ̀-èdè Yorùbá yìí la máa sọ pé ànígbà mọ́? Ó máa dùn àwa kan torí pé àwọn ọmọ aráyé tí ń fi wá ṣe yẹ̀yẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò wá tán yín ṣe bá ní kẹ́ ẹ má ṣe mọ́. Gbogbo nǹkan tẹ́ ní mọ́tò yín tẹ́ nígbà yẹn dà, ilé tẹ́ gbogbo dà, àwọn ọ̀kadà tẹ́ ní tẹ́ tó ń pa òfin yín gan àwọn dà, gbogbo tẹ́ fi ń ṣe gbogbo àwọn dà lénìí. Bẹ́ẹ̀ náà kìí ṣèmi nìkan, bẹ́ẹ̀ náà ló rí lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ṣe ń balance padà. Mọ̀ pé Ọlọ́run bá mi gbé gbogbo wọn dìde padà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bọ̀ lórí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ aládìkún, ọmọ ládéládéládé, ọmọ ládégẹṣin Aláàfin Ọ̀ládé, adé aládìkún la gbà f'Aláàfin Ọ̀yọ́. Bàbá mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká rò dáadáa wípé ọmọ aládìkún mọ tó ń ṣe ẹ̀dẹ̀mọ̀ kó ní làákàyè dáadáa ó dẹ̀ mọ̀ ọ̀rọ̀ gbó dẹ̀ mọ̀ ra mẹ̀sí fọ̀. Ibi tí ò bá ti fèsì tẹ́rí tó rẹ́rìn-ín àṣà ní kẹ́ sí dáadáa ni ẹ ṣáà ti ṣe kó dáa. Àmọ́ ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin gbogbo àwọn èèyàn. Ọmọ Adéyẹmọ máa ń sọ ẹ má bára yín jà, ẹ ṣẹ́tù gbogbo àwọn tó bá ń bára wọn jà. Ọmọ Adéyẹmọ ló lọ̀rọ̀ yẹn. Kò kí ń fẹ́ kí àwọn èèyàn bára wọn jà, ó máa ń fẹ́ kí ìrẹ́pọ̀ wà. Bọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run k'Ọlọ́run bá dá wa sí dọjọ́ èní, ó jẹ́ ká ó kà wá máwọn tó rí. Ọ̀pọ̀ èèyàn ló jábọ́ lẹ́gbẹ̀ẹ́ wa tí kò pa wá tó pa ẹlòmíì. Ọ̀pọ̀ èèyàn náà wà ní jọ̀ lénìí tí wọ́n wà lábara méjì tí wọn ò balance mọ́ nínú struggle yìí tájọ wà náà ni. Kí la fẹ́ sọ? Ojú ti rí many things. Báwo lẹ sì máa ní pé ká má gba orílẹ̀-èdè? Mo rọ̀ yín, wọ́n ṣe gbá kan bàbá Tinubu kan ló dì, wọ́n ti join OPC. Ẹ lọ fi yẹn sílẹ̀. Wọ́n ti join APC, wọ́n ti join olóṣèlú, ẹ gbé e lẹ̀. Òdì àdáni. Ẹ lè sọ pé kó má yìn Tinubu. Wọ́n àjọ níjà torí pé bóyá wọn ṣe Yorùbá nation, ẹ̀yin ẹ ṣe ti yín káwọn náà ṣe ti wọn, bọ̀ wọn ní ká jà torí pé ó jẹ́ pátì. Ìgbà tí èèpọ̀ ọ̀rọ̀ pátì lélẹ̀ àti wàá fẹ́ sọ Yorùbá nation di pátì olóṣèlú. Tí wọ́n bá parí òṣèlú tí wọ́n ń bára wọn ṣe, wọn kì í ṣe bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ká jọ rò dáadáa pé orílẹ̀-èdè Yorùbá ó ṣe kókó fún wa. Ẹ jẹ́ kí wọ́n parí ìnáwó bàbá tán ká tún wá jókòó padà pé ká tún reset pé kí ni next thing, kí ló kàn, ọ̀nà wo la fẹ́ gbà, báwo la ṣe fẹ́ kú olóko ẹrú, báwo la ṣe fẹ́ tọ́ka àwọn bàbá yìí. Bẹ́ẹ̀ ni bàbá mi Mrs. Taiwo àbí mother mi ni Mr. Taiwo,
gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká jọ wò ó débi pé a máa ń lára tá a bá pe àwọn bàbá yìí jókòó ńgbà tó bá yá nǹkan tá à ń sọ yìí nǹkan tó lè pè yín ni tẹ́yìn náà dẹ̀ mọ̀ gbogbo àwọn bàbá yìí náà mọ̀ tó ń ṣẹlẹ̀ bọ̀ ẹ jẹ́ ká jọ wò ó why tí a kàn ń lára ara wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá mi sọ kí ló dé tí a wá báwo la ti fẹ́ kúrò nínú oko ẹrú wàhálà ṣẹlẹ̀ nínú ìlú àtijọ́ àti mugan nira ṣé ẹ̀mọ́ yìí tó ń ta everything ni ẹ̀mọ́ yìí tó ń gbalẹ̀ ni for my side tèmi àti ìyàwó mi gan lọ price láì tí ní wọ́n naira lọ́wọ́ ta lọ price ilé a room self is 850 ibomi 1 point something million a room self tí mo dẹ̀ lọ́mọ mẹ́rin ni pẹ̀lú ẹ̀ tí kan wà university bọ̀ mẹ́rin wà lé ó yá àwọn tó wà nílẹ̀ yẹn níbo mo fẹ́ kó wọn sí ṣé rúùmù kan ló gbà mí ni tí mo bá ṣe ẹ̀rẹ́ yọ̀ kan sí màá sọ pé báwo mo ṣe fẹ́ ṣe náà gbó àti ọjà ìyàwó mi ẹbí tètè lọ kò sí kankan mọ́ every now lórí struggle yìí náà ló bá lọ we have to think torí ẹ̀ mo ti máa ń rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yẹ kó bá tún ṣe gàgàrà ẹ calm down nǹkan tó ṣẹlẹ̀ sí wa ẹ má jẹ́ kó tó ṣẹlẹ̀ sí yín ẹ jẹ́ ká máa tẹ̀lé Yorùbá nation bá ṣe ń tẹ̀lé wọ́n ẹ má ṣe gàràgàrà láti rí i pé ẹ̀yin náà máa lùsì iṣẹ́ tẹ́ bá rí iṣẹ́ gbà á àwa ti lùsì àwọn iṣẹ́ tó wà lọ́wọ́ wa yes adẹ̀ ń wá mi àárí but kò sọ́nà míì tá a lè tún gbà jù pé ká gbé dání bẹ́ẹ̀ gbogbo wa lè wó sójú kan náà láti máa ta àwọn èèyàn jí tí mídíà ń ṣe púpọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation ó pọ̀ gan mo á rọ gbogbo wa pátápátá nílé lóko lájò lẹ́yìn odi wípé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó rẹ̀ yín ẹ̀yin bàbá mi mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó sú yín mi lẹ́lòmí tí mo lè fi bẹ̀ yín ju Ọlọ́run lọ àti kí orílẹ̀-èdè Yorùbá kó bọ́ sí ẹ dákun pẹ̀lú àṣẹ Ọlọ́run ojú yín ló máa ṣe torílẹ̀-èdè Yorùbá máa fi wá sí ìmúṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ má jẹ́ kí ojú ti àwa yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fi wá ṣe èyí ládùúgbò níbo mo fẹ́ kó ẹrù àtàwọn ọmọ sí báwo mo ṣe fẹ́ ṣe ìgbésí ayé wo mo fẹ́ lò ìyẹn kan bọ̀ mo á bẹ Ọlọ́run ní wákàtí yìí mo fi àsìkò yìí bẹ Ọlọ́run wípé Ọlọ́run ọba mi ọba tó láyé ọba tó lo gbogbo lọ́dọ̀ ọba tó lásìkò ẹni tí ó ràn mí lọ́wọ́ ẹni tó ju igba èèyàn tó ju igba èrò lọ èèyàn tó ju igba èrò lọ Ọlọ́run ọba ẹni tí Ọlọ́run máa tì sí mi tó ju igba èrò lọ kọ́lọ́run bá kó tètè bá mi dá lóhùn kó bá mi ràn lọ́wọ́ kọ́lọ́run bá kó bá mi gbé ẹni náà dìde tó dẹ̀ máa fa ẹ̀mí náà dìde torí Ọlọ́run ò ní bọ́lẹ̀ sílẹ̀ láti wọ́n ràn lọ́wọ́ èèyàn náà ló máa gbé dìde láti fà ẹ́ sókè wọ́n á bẹ lọ́wọ́n ọba náà kábíyèsí Elédùmarè wo agbára tó wà nínú ọ̀rọ̀ wo agbára tó wà nínú mídíà tó fi lágbára ju gbogbo nǹkan lọ Ọlọ́run dákun bá mi milẹ̀ títí inú mídíà bá mi tì í lọ bá èèyàn tó ju gba ẹ̀rù lọ tí ó fà mí dìde nínú ibi tí mo wà tó máa yọ mí tó máa pa gbogbo nǹkan tó ń gba ìnira tó ń bà mí lọ́kàn jẹ́ tó máa bá mi pa àsìkò náà rẹ̀ torí Ọlọ́run ò ní bọ́lẹ̀ èèyàn náà ló máa gbé o gbogbo ẹni náà tó bá máa jẹ́ kó Ọlọ́run bá mi ràn lọ́wọ́ láti bá mi gbé dìde bá mi gbẹ́ni náà dìde kó wá gbé èmi náà dìde Ọlọ́run Elédùmarè ó dọwọ́ ẹ má dojú tì mí ẹ má jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ wọn mo mọ̀ pé èmi ń re expect sí wọn torí wọn á tó jáde nírọ̀lẹ́ yìí lórí ọ̀rọ̀ ọmọ Chief Sunday ọmọ Adeyemo Igboho wọ́n jáde wá láti wá sọ̀rọ̀ wọ́n jáde wá láti wá ṣe nǹkan
àmọ́ èsì wà fọ́mọ tí ò gbọ́n, ẹgbà ń bẹ ńlé fọ́mọ tí ò gbọ́rọ̀. ọ̀rọ̀ ń bẹ bìbà fọ́mọ tá a sí létí ọ̀rọ̀ tí ò gbọ́, ọ̀rọ̀ àgbékúgbé ọ̀rọ̀ tó jẹ́ pé lọlé kó o lọ sùn, lọlé kó o lọ sunkún. èsì ọ̀rọ̀ wọn wà ńlẹ̀ bìbà, bí wọ́n bá ṣe ń jáde wá náà máa gbọ́. ọ̀rọ̀ tí wá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni, ẹni bá ta bá ló máa lọ túbẹ̀ sí nínú wọn. torí pé ọ̀rọ̀ òun la fi ń yọ idà níkọ̀, ọ̀rọ̀ náà la fi ń yọ obì lápò. mo rọ gbogbo ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn òde, Ọlọ́run ọba láàánú kò ní fi yín sílẹ̀ nígbà kankan. ẹ wá ní nǹkan méjì láti bá wa sọ, àbí ẹ fẹ́ ká bá yín polówó ọjà yín ni, ẹ fẹ́ bá wa sọ̀rọ̀, ẹ dẹ̀ fẹ́ fún wa nímọ̀ràn ni. ẹ lè pè wá, àbí ẹ fẹ́ polówó ọjà yín, ẹ pè wá sí WhatsApp nọ́mbà wa tó wà lórí òkè. ẹ gbọ́, ẹ pè wá anytime, àgbékọ̀ yín. ẹ dẹ̀ lè pè direct, kò sígbà tẹ́ pè wá tí a gbé, torí kí Ọlọ́run baba láàánú kó ṣàánú fún wa. WhatsApp nọ́mbà yẹn náà ní, ǹjẹ́ bóyá ẹ ní ọ̀rọ̀ láti dá sí ètò, ẹ lè pè wá sí WhatsApp nọ́mbà wa náà, bóyá ẹ ní nǹkan méjì tẹ́ fẹ́ sọ lórí ètò yìí. ìpè sílẹ̀ fún wa lórí tó ń jà ràìnràìn. ǹjẹ́ kí lójú tẹ́ rí sí, kí ni òye tẹ́yìn fi wò ó, kí ni ojú tẹ́ fi wò ó, báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín. ẹ káàbọ̀ màmí. kí ni tí ẹ fi rí, ojú tẹ́ fi rí, báwo ló ṣe rí lọ́dọ̀ yín. ọ̀rọ̀ Ìgbòho ẹ sì ẹ wá fẹ́ kó sọ ọ̀rọ̀ ẹyọ kan mọ́, ẹ fẹ́ kó sọ ọ̀rọ̀ débi pé àfi kẹ́ hàn kẹ́ sáré sọ. Ọlọ́run ọba láàánú, ọba tó lóhun gbogbo, kò ní fi yín sílẹ̀ nígbà gbogbo. a máa bá mi wà pẹ̀lú gbogbo yín, ẹ ní ṣubú dànù pẹ̀lú àṣẹ Ọlọ́run. mo ń pe Ọlọ́run, mo dẹ̀ ń bẹ Ọlọ́run nígbà gbogbo pé k'Ọlọ́run ọba kó bá mi dúró ti gbogbo yín, gbogbo ojú tó ń wò mí pátápátá tó dẹ̀ tó máa wò mí lẹ́yìn ètò. èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá, tí ẹ mọ̀ látàná wá, aka Àlùkà, tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube mi, ẹ dẹ̀ bá mi follow Àfọ̀njá TV backup page, Yorùbá Nation Àfọ̀njá TV. bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ lè follow wa ní TikTok náà àti Àlùkà Adébọ́lá at Àfọ̀njá TV. ẹ máa rí níbẹ̀, àgbé wa gbàgàdà. bẹ́ẹ̀ náà ẹ lè follow wa ní Instagram wa, Àlùkà Adébọ́lá, tẹ́ bá ṣáàṣì fún Àfọ̀njá TV, ẹ máa bá ń bẹ̀. Ọlọ́run ọba láàánú, ọba tó lóhun gbogbo, tó sún gbogbo, á dá wa lóhùn, á dẹ̀ sí dáadáa fún wa. ní ṣubú dànù nígbà kankan. Ọlọ́run àbá gbé wa lókè pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ó dàbọ̀.